إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو ẹlẹ́kùn bàbá wo ní bínú bàbá Sheikh Buhari ẹlẹ́kùn àwọ̀dù yìí ẹ̀ sọ̀kalẹ̀ wá. ọ̀lìsánù nẹ́sì dẹ́ọ̀mọ́ kọ ìlú. bàbá Muhammad Jami yóò dáa fún ọ. yẹ́bùnà Musa yẹ́ Buhari yẹ́ àgbáyé. àmì rí ó kùn sí o ṣeun. yẹ́bùnà Musa yẹ́ Buhari yẹ́ àgbáyé. tẹni tàkísà ń dàtà. ọ̀lìsánù nẹ́sì dẹ́ọ̀mọ́ kọ ìlú. báàrí tiwa nù báàrí wa nù. yẹ́bùnà Musa yẹ́ Buhari yẹ́ àgbáyé. tiwa babalágége ní tiwa. yẹ́bùnà Musa yẹ́ Buhari yẹ́ àgbáyé. أقول الله يرحمه من كان مرشدنا عبد الرحيم كثير العلم والنقد أفنى نفائسه في الإسلام تخدمه. àní fẹ́ dá àwọn èèyàn dúró púpọ̀. قد دام في الدعوة تدعو إلى الصمد. sọ ọwọ́ òun wá ní irú ó báyìí. كان مخرجنا في الظلام الجهل مجتهدا. ọlọ́run bá wa kẹ́ Ànábì Muhammad. صلى الله عليه وسلم. àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwọn sọ̀hábà ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ mọ́ Ànábì Muhammad. آمين. ọlọ́run wọlé abẹ́rẹ́ bá wa kẹ́ bàbá wa àlùfáà àgbà Sheikh Tajul Adabi. رحمه الله تعالى. ọlọ́run bá kẹ́ bàbá wa Alhaji àgbà ní Màsìngbá. رحمه الله تعالى. ọlọ́run bá kẹ́ bàbá wa oníwàásí àgbáyé. رحمه الله تعالى. ọlọ́run bá kẹ́ bàbá wa Lágége. رحمه الله تعالى. ọlọ́run mọ́sà kẹ́ bàbá Lágbàjì. رحمه الله تعالى. ọlọ́run kẹ́ bàbá wa Àgbárígìdómà. رحمه الله تعالى. ọlọ́run kọ́ kẹ́ àfáà ní Bání. رحمه الله تعالى. ọlọ́run kọ́ kẹ́ àfáà Jọ́ngọ́lọ̀. رحمه الله تعالى. ọlọ́run kọ́ kẹ́ oníwúrìdí. رحمه الله تعالى. bá a ti ń kà wọ́n ní láàyè tá a wà yìí Alubarika ó tún máa dọ́bù ń bẹ̀ ni. آمين. a kí àwọn èèyàn ńláńlá نعم. tí wọ́n bẹ̀ ń jòkó tọ́já sí pé all the way from Òṣogbo Ọ̀ṣun state نعم. gbogbo yín la kí akọkùnrin yín a kí obìnrin yín a kí àwa náà táwa náà wá láti ilé wa nílọrin ní. الحمد لله. akọkùnrin a sì kí obìnrin pàtàkì jùlọ ẹ̀yin àlùfáà tẹ̀m̀bẹ̀ láàrin wa a kí yín púpọ̀. bàbá wa Khalifa Ọlọ́wọ̀ أدام الله حياته. ẹ̀yin lè rí yín kún ní gbogbo wa wá bá yín fa báyìí. الحمد لله. dákun ọlọ́mọdé ẹ̀ nájà àbànújẹ́. آمين. gbogbo gbà irú tẹ́ǹtì tẹ́ mọ̀ jòkó lábẹ́ ẹ̀ náà la jókòó yìí. آمين. ẹ ní jòkó lábẹ́ tẹ́ǹtì ìbànújẹ́. آمين. ẹni ọba sáábí fún yín bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fóun náà. gbogbo jàmáà tí ń bẹ ń jòkó gbogbo yín ni mo kí. ọlọ́run kọ́ wọlé àjòkó yìí gbogbo ń tẹ́ ń fẹ́ ọlọ́mọ́sà ṣe fún yín. آمين. àmín tiwa nù. ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ rí yìí ọlọ́njọ́ mọ yán yanjú. آمين. ẹ dákun bẹ́ẹ̀ bá lè sáámi ẹ sáámi ẹ̀ fẹ́ mi. آمين. ẹ rí pàápàá Abdulrasheed yanjú ni. Abdulrasheed Ọlọ́wọ̀ Sheikh Abdulrasheed Ọlọ́wọ̀ àbí ká labẹ́ eléyìí wọn nítorí ọwọ́ rẹ ọkìnrin yìí ọ̀ká mi.
bàbá wa Haliba ṣe ayọ̀dá mi kí n lọ bẹ̀ wọn. inú mi ṣe ẹ̀dùn àwọn ọmọ yìí ọmọ wù mí. Alubarika tèmi náà fi wá pọ̀ sí wájú yín ni mo wà. ẹ̀yin tẹ́ ẹ wá láti Òṣogbo pátápátá n ò lè máa dákọ yín ẹnu àdúrà tí ń ṣe fún yín ni pé òde ìbànújẹ́ ẹ̀ ní bá wọn lọ. Amina. àfa wa ń gbódò fù akaramakala àfa tí ò ní gbéraga wọ́n dé báyìí wọ́n kọ́ wádọ̀ wa ni ẹ fọkàn balẹ̀ ọlá wàlíyí Ọlọ́run gbódò fù bẹ́ẹ̀ ń bá ń wọ̀ tún bẹ́ẹ̀ ń bá ń wò sí bẹ́ẹ̀ ń bá ń wo wájú bẹ́ẹ̀ ń bá ń wẹ̀yìn ti jẹ yín àti mu yín kò sì ní nira. Amina. mo kí yín púpọ̀ mo wá kí ẹ̀yin ọmọ ní ṣàhádà ẹ jókòó dáadáa ẹ̀yin la wá kí ẹ̀yin la wá ṣàdúrà fún kìí ṣe wá sí kan dẹ̀ wá gbọ́ rí ẹ̀yin la wá ṣàdúrà fún kọ́lọ́wọ́ wọlé ìṣirò ara rẹ̀ kó pè yín léèyàn. Ọlọ́run jọ́tà ń kéwú lọ́wọ́ Sheikh Abdulrasheed Ọlọ́wọ́ mọ̀ pé òun ò rí báyìí àjọ ń ké náà ni kọ̀ wá mọ̀ pé tòun ò rí báyìí èmi náà mọ̀ pé tèmi ò rí báyìí Ọlọ́run pín fún wa ni gbogbo ẹ̀yin ọmọ wẹ́rẹ́ yìí báwa náà ti rí nánu bá Ọlọ́run ó pín dáadáa kẹ́yìn náà. Amina. ẹ jókòó dáadáa Al-Qur'an àfọlọ́wọ́ Kuranu nǹkan kan ni. Ala innamal Qur'anu nurun wa daw'uhu ya'ummu as-samaa wal arda wal afaqa. Gbogbo ẹ̀yọ́ mọ́ ṣáádà èmi ni ẹ máa wò. Falazimu bihi falazimu alayhi bilqira'ati watiluhu bitadfa'ul ahwal wal mulaqa. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ láàrin wọn ẹ mọ gbọ́n tí wọ́n ń wí ni. Mo ké Kùránù tán mo ti ṣe sàádà wọ́n ti jẹ ráìsì bá mi màálù lọ pa bàbá mi ràǹkúnmí lọ pa ìyíhùn kọ́. A fi yíhùn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni kí ni pàtàkì Kùránù tẹ́kí. Ala innamal Qur'anu nurun wa daw'uhu. Ìmọ́lẹ̀ ti wà lára yín báyìí. Ya'ummu as-samaa wal arda wal afaqa. Ìmọ́lẹ̀ ara yín lónìí ẹ̀rí látòní ó ti ju ti bàbá àti ìyá tó bí yín lọ. Torí pé tí ń bẹ lára yín ò sí lára wọn. Wa in kunta tahtaju ila at-tibbi wad-dawa. Mo ké Kùránù mo jù ú lẹ̀kọ́ o bẹ́ẹ̀ bá ti ké ó ní fàlásìm ọ̀wà dún ní mọ́. Falazimu alayhi bilqira'ati watiluhu. Ọmọ kéwò kìí ṣe kọ́ ọ̀kan jù ú lẹ̀kọ́ ní àmókè náà kọ́ra ilé kéwò Sheikh Abdulrasheed Ọlọ́wọ́ ni mo ti jáde bó o ti kéwò ọmọ wa dún ní mọ́ kí ni o kìrá ọmọ ké. Watiluhu. Ọmọ tìláwà bọ́yá asálámà àṣùbà ó gbé Kùránù rẹ̀ ó ti mú wa mọ́sálásí Suratul Muliku okay Suratul Yasin okay Suratul Isawaka okay wọlọ́n ṣàánú bàbá mi ṣàánú ìyá mi jẹ́ ń jẹ́ èèyàn Ọlọ́run jẹ́ ń rí wọn tọ́jú ọmọ kéwú wá ní tí ì senu kìí ṣe pé ńgbà téèyàn wá kéwú tọ́tò ṣe sàádà tán àwa wo pé kí ló ń gbọ́ ń gbogbo gbà àwa ṣe pé Naira Marley kéèntì ẹ pẹ̀lú Naira Marley. Falazimu alayhi bilqira'ati watiluhu. Ọmọ tó bá rí Kùránù tó wá dé kíní kan mọ́tí ní ìtòdè kan mọ́tí ní ìta kíní à ń gbọ́ àtẹ̀bí Kùránù ní ń gbọ́ ni ni wọ́n á pé wọ́n ti gásàkẹ́ létí lọ ọmọ rọ̀bọ̀tọ̀ àṣàkẹ́ ń gbé wọlé kí n tiẹ̀ bì í. Falazimu alayhi bilqira'ati watiluhu. Èwo ń tiẹ̀ pẹ̀lú ṣèyí fàáfù kí ni tiẹ̀ pẹ̀lú wọn. Bitadfa'ul ahwal wal mulaqa. Àbọ̀ ló jẹ́ ẹnu
ẹnu tá àfa Abdulrasheed Olowo pè wá sí ni pé ẹ rí pé ń pe àwọn àfa wa lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ èmi ti wá yín nísìgbẹ̀yìn ọdún kẹwàá ni ọdún kẹwàá tí mo ti wá gbẹ̀yìn ni kìí ṣe pé kò fẹ́ pè wá ọ sàfẹ́ kó ṣe pé gbogbo àfa ló fẹ́ ṣe àlùbáríkà tẹ ààyè yìí. Allah. ó tún wá wù ó pè mí náà lónìí a sì jọ kéwú ni ẹnu pé láàrin èmi àtàfà yín sí ní ọ̀dàrú. wa in kunta tahtaju. yóò bá ẹnu àfà yín. wa in kunta tahtaju ila at-tibbi wad-dawa. ajẹ́tùmọ̀ bí. wa in kunta tahtaju ila at-tibbi wad-dawa. fadhuk minhu wal-Qur'anu taba madhaqa. àfààní fàyà ayyuhal qari bihi mutamassikan. 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 ẹ̀rí kuranu ti dára yín kò sí lára àwọn kan nú àwọn olórí wa lètò Nàìjíríà fi dàrú mọ́ wọn lọ́wọ́. àwọn tí wọ́n lọ ń múra tán ṣe làbẹ́ka lọ́mọ làbẹ́ka làkàdíjà àkùn àwọn eléri wa nu. kuranu ò sí lára wọn ńlẹ̀ tó fi dàrú mọ́ wọn lọ́wọ́ la fi lu ayé débi àlòdé yìí. kuranu wa ń bẹ lára èyí tí ẹjọ́ kò yìí bẹ́ẹ̀ bá fọlá yín bẹ lọ́hùn nísìnyí yóò sì gbà. fọyà ayyuhal qari mutamassika. àfàlẹ́ yìí tẹ wá ké kuranu bẹ́ẹ̀ bá gbọ́ gbogbo ẹgbẹ́ kọ́ọ́rí ẹ̀yin tẹ ké alukurani bíi mutamassika ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú kẹgbàmú ẹgbàmú. mujillan lahu fi kulli halin mubajjila. gbogbo yòówù tó lè dé báyìí kuranu ni ẹ ké. ẹ ké alukurani ìwọ Ọlọ́run mo ké kurani mi dájú kọ ọ parí. bá a fà ti ń sọ̀rọ̀ sí yín bẹ́ẹ̀ ni wọ́n á sọ̀rọ̀ sáwọn bàbá tó bí. ọba ní àní àmàríhà wí bẹ́ẹ̀. àní àmàríhà. wàlídàkà alayhima. wàlídàkà alayhima. àfọ̀ lọ́wọ́ bá a fà ti ń bá àwọn ọmọ kéwú sọ̀rọ̀ ó tún wá bọ́ sọ́dọ̀ àwọn bàbá wọn àti ọmọ tí ń ṣe ṣàádà bàbá rẹ̀ ṣàgbákò oríire níwájú Ọlọ́run. àníhà Maria walidata alayhima. ẹ kí ló wá wí. malabisu àtiwárí mina taji wal ula. malabisu àtiwárí mina taji wal ula. kí ló ń wá káàkiri ọláyé ńlẹ̀ ọ ni àbò orí jẹ ni àbò orí mu ni àbò orí ná àbò orí lò àbò ọpawó ọmọ bíi tọ́ ń na sí kí ló ń wá ká pàwọn àfa àwọn ọbọ̀ ké Kùránù. àníhà Maria walidata alayhima. ọmọ ọ̀rẹ́ mi Ọ̀túnba lóṣù òun dà ọmọ tí ẹ dà. Allahu akbar jòkólẹ̀ ìmọ̀ Ọlọ́run tá a rí lára àfa Abdulrasheed ni pé ọmọ sọ̀rọ̀ ó fi sọ̀yàn ọmọ obìnrin wọ́n sọ̀rọ̀ ó fi sọ̀yàn wọ́n wá fi eléyìí sọ àfa Abdulrasheed Olowo ó sì rèé di bó ti ṣe wà yìí. ńjọ́ jọba tún ṣe ìyàwó nísìnyí ìyá yìí náà láyé tún ṣe wá síba. wọ́n ó kóra wọn wá látọ̀sún ni ìyá yìí náà ní tún gbé ẹ̀rí hostel ní gbé. gbogbo ẹ̀yin tẹ̀ tí ì lọ́mọ níyìn ẹ dákun ẹ sáré kẹ́ ẹ lọ́mọ níyìn àyè Alubarika la wà yìí lọ́dọ̀ àfa Abdulrasheed Olowo ọlọ́jẹ́. Ar-Rasulu qala. Ìtí mo fẹ́ wínú tí ń fi máa lọ ní. Anábùwà Muhammad. Yé bá a ti kò tó yìí kí wọ́n ti Yorùbá ànábì mọ́ ni. Sallallahu alayhi wa sallam. Ẹni ọba fẹ́ kọ́rọ̀ wọn má dàrú láyé kó ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ máa wá gbọ́ ọ̀rọ̀ ànábì. Man ta'allamta minhu harfan. Ẹni tó ọba kọ́ álífù lọ́dọ̀ ẹ̀ àbára fi kan ọwọ́ akọ
bọ́lọ́wọ́ ti bá àfọ ọlọ́wọ́ ṣéèkù ọlọ́wọ́ wa yìí ó ti kọ́ yín kéwì. siritalahu abuda. ẹ̀yin ọmọ kéwù Abdulrasheed ọlọ́wọ́ ẹ ti dẹrú ẹ̀. bàbá yín wọ́n ti dẹrù ọlọ́wọ́. ìyá yín wọ́n dẹrù ọlọ́wọ́ torí pé odidi ọ̀rọ̀ Ọlọ́run ló gbé sí yín lágbárí. wọ́n ti dẹrù àfọ Abdulrasheed báwọn bàbá tiwa àti ìyá tiwa ti dẹrù ohun àti àgbáyé. ẹrú ni wá nílé ohun àti àgbáyé, ẹrú ni wá lọ́dọ̀ Alhaji àgbà. èmi àti Abdulrasheed nísìn ẹrú ni wá nílé ohun àti àgbáyé, ẹrú ni àbàgbádálẹ̀ àmọ́ tó ṣíà ni torí ilé àfa wa nù. wọ́n ti dẹrú ẹ̀, ẹ ti dẹrú ẹ̀ látòní. wàkọ́lá ìmáàmù Aliyu. Sayyidina Ali karramallahu wajhahu ṣéwù ọlọ́wọ́ nítàjọ kínú bá ọwọ́ adá sọ̀rọ̀. ana abudun liman alamani harufan wahida. Sayyidina Ali ó ti láyà tó ọlẹ́rú ni mí ẹrú lèmi. Sayyidina Ali fẹ́ni tó kọ́ mi ní àràfi kan ká tó wá ẹwòye kí ó tó wà sí àgbáyé kọ́ wa. ṣáà àlè sàn tán àlè sàn kankan tán bẹ́ẹ̀. insha abani. bọ́bá wà fáà mi kọ́tà mi ẹ̀wù Sayyidina Ali ohun tó bá wù kọ́tà mi. wẹ́yìn. ẹ̀yin ọmọ kéwù ẹ máa lísìn o. bó ti dúró wájú yìí òun làáfàá yín ìwọ ni. ànábì yín nù. ànábì yín ni. ẹ máa rà bàbà ẹ máa rà bàbà àfàá yín nù. bàbá dúró tó wá ní ọlọ́mọsà bùn yín ní àlùbáríkà ọlọ́run ó sì stamp ẹ̀ lọ́mọ akéwò òfin gbọ́dọ̀ gbé pé àfàá kò gbọ́dọ̀ gbé pé àfàá tó. wà insha àtàkọ́ni. bàbá wà àfàá mi kọ́ bọ́kùn ẹrú kúrò lọ́rùn mi. wà insha sàràkọ́ni. gbogbo yín ọ̀dọ̀wọ̀ yín pé ẹ máa wà àfàá yín ìgbésẹ̀ àfàá yín ọlọ́wọ̀ ni ẹ máa gbé. bàbá dáa fún yàn ayé ọ̀sán kan mi. bí ṣéèkù wa ọlọ́wọ̀ àlẹ́ adábí bọ́lọ̀ ti ṣe tó ma tọ́ọ̀rọ̀ àmọ́ wọ́wọ́ yìí nísìnyí ọlọ́ọ̀lọ́ mọ tẹ́lómi ọmọ sọ́npà wọn ẹgbẹ́ wọn àrídì wọn njó náà ọ̀wọ́ ibi ní náà ní ẹni ọ̀rọ̀ bá dáa fún sàgbákù ẹni tí ò dáa fún. wa qala Luqmanu libni. Luqmanu ń sọ fọ́mọ ẹ̀. ya bunayya. ẹ̀rí ẹ̀yin náà ní ya bunayya ẹ̀rú bẹ́ẹ̀. ya bunayya. ìwọ má tún wí mọ́ ẹ̀yin ẹ wí bẹ́ẹ̀ kí n gbọ́. Luqmanu lọ sọ bẹ́ẹ̀ ó ní ìwọ ọmọ mi. kun abudan lil akhyari. ìwọ ọmọ mi lọ́ọ́ jẹ́ ẹrú fáwọn èèyàn rẹ̀ jẹ́ ẹrú fáwọn èèyàn rẹ̀. fakullu hadhi kalimati. gbogbo gbólóhùn táwa ń wí bọ̀ yìí. tata'athara min hayati Abdulrasheed. gbogbo tí n káàbọ̀ ni in one reflect nínú ayé ìsẹ̀mí Sheikh Abdulrasheed Olowo. faman arada an yanzura ila man yuhibbu shaykhahu. gbogbo ẹni bá fẹ́ wo pé ta ló tiẹ̀ fẹ́ràn àfa rẹ̀ o mo fẹ́ wo ẹni tó fẹ́ràn àfa rẹ̀ o ẹ wá wá Abdulrasheed Olowo. wa muallimahu. ọfẹ mẹni ọkọ lẹ́kọ̀ọ́. biqalbin wa amalin. tí wọ́n ń ṣe ń wá rábàbà pẹ̀lú ọkàn ń rábàbà pẹ̀lú ṣíṣe níṣẹ́. falyanzur ila Abdulrasheed. kóńtọ̀ ń bọ̀ bá mẹni tó fẹ́ràn àfa rẹ̀ ẹ wá wá Sheikh Abdulrasheed Olowo ni ẹ wá wò. ya'rifu qimata shaykhi. Abdulrasheed Olowo ọfẹrẹ bàbá wọn oníwàásí àgbáyé ọfẹ lè yọ ojú fún oníwàásí àgbáyé. ya'rifu qimata shaykhi. bẹ́ẹ̀ bá wá rí tọrọ àfa yín bá ń da bẹ́ẹ̀ bá rí tí ń kọ́ yìí tí ń kọ́ tọ̀hún tí ń kọ́ yìí ní pẹ̀lú rọrùn láì lọ jẹ gbèsè láì gbowó kọ́múlé láńtà kábẹ́lé láńtà tí ń ṣe gbogbo ẹ̀tẹ́ nìkan ọ̀mà tí ó sì jẹ gbèsè àlùbáríkà àfa rẹ̀ tó fẹ́ràn ní oníwàásí àgbáyé ló pọ̀ nǹkan sí la.
ويعرف قيمة أهله بعد وفاته. ẹ̀yọ́ ọmọ kéwu wa lẹ́yìn ìgbà tí bàbá wọn wà sí àgbáyé tún jáde láyé tán Abdulrasheed Ọlọ́wọ̀ sọ pé èmi ò débẹ̀ mọ́ o àgbà fún àwa ti kú ń tún ṣe ń tọ́yẹ kó ṣe síbẹ̀ Abdulrasheed ṣe títí ó gbé mọ́tò fún àfáwà kan Allah nínú àwọn àfáwà èmi mọ wa mọ́tò ní mi Abdulrasheed gbé sí ni mo wà wá ta òun wá sí àgbáyé báyìí bàbá wa aláṣẹ jòkó tì mí Abdulrasheed Ọlọ́wọ̀ ò ní kú nísìn. Àmín. Amuridana wa mashrabana àgbáyé. Àbí afẹ́gbà kéwú. Ọ̀kúndínwátàná wa murshidana àgbáyé. Mithalul khairi anta lana àgbáyé. Bàbá onínúure. Alama sàákà nasluku ya àgbáyé. Olúwàṣẹ àgbáyé tí ọ̀sẹ́ni tí ò lè kúnlẹ̀ fún òun ọ̀mú ẹnìkan lọ́tà rárá tó fi jáde láyé àti mọ̀rìkàsí àti sùmùrà àtàdàbíyà ọmọ àyà gánà lóníwàṣẹ àgbáyé mú gbogbo wa pátápátá. Àbá kẹmàlíkùnà fásilà ìkòtọ́bí. ẹ̀yin ọmọ kéwú ẹ̀ lálùbáríkà ẹ̀ ní àmì. Wọ́n ò lákà tàwádùn àyà àgbáyé mìsálù ìkhairi. Anta lana àgbáyé. Abdulrasheed Ọlọ́wọ̀ máa bá ní ìṣó máa bá lọ ọlọ́wọ̀n ní fi kú jẹ́ onírọ́. Alámasàkà nasluku ya àgbáyé. Ibi àti bíyàn mo èyí tètè gbà fún yàn. ẹ̀yin jẹ̀mọ́ ibi àti bíyàn mo èyí tètè gbà fún yàn. àwọn ará ẹ̀yìn ìlú ní kọ́ gbà fún yàn àwọn ò ti wá kó oore wọn ò ti kó lọ. bàbá wa Kàdàrà lẹ́kọ̀ọ́ ẹ lọ́wọ́ gbogbo gbóná láyé lónìí ta ló lówó tó wọn lẹ́kọ̀ọ́. wọ́n kún bàbá wa àfa wa Kàdàrà ni bẹ́ẹ̀ yìí bá ń ta ìṣó bàbá wa Kàdàrà ni ọlọ́wọ́ ọ̀là Alubarika àwọn ni wọ́n ń to síà àwọn ni wọ́n ń pọnmi àwọn ni wọ́n jẹ́ èèyàn lónìí ẹ lọ́ọ́ ka gbogbo létí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ìgbóná kó dajì. Àbá kẹmàlíkùnà fásilà ìkòtọ́bí. ká máa ṣe gbogbo ẹ̀kẹ́ máa yín mú. Wọ́n ò lákà tàwádùn àyà àgbáyé. Àwọn náà máa kí àfáà wa àníṣe bá sí máa ń pọ̀. Tàdámàdákà ìlàhù bìkúlà àfúwìn. Ọlọ́run kí àfáà mi. Wà á sì kànákà jìnnà àyà àgbáyé. Ọlọ́run bá ń fi sáré jẹ́ nínú. Ma'al mufti Kamaluddin thumma mashayikal afadili ya àgbáyé ma'al abawaini. ń bọ̀ mọ́lá àfáà mi èmi ọmọ kéwú bá. wọ́n ní gbogbo tí wọ́n ń ké èmi ọmọ o. ó sì ní wọ yàrá wa. kí ló wá ṣe nínú yàrá fún mi. ẹ máa gbọ́njọ́ mi. Ma wasala ma wasala. Àbọ̀ lọ́wọ́ ẹni ó ṣe ríire ọ̀sàdédé soríire eríire wáyàn kì òun lọ sápamọ́ ni ọmọdéwọ̀n ọmọ wa wà ń bo lọ́wọ́ àmọ́ èrì ibú òun kan sí àwòjò kó ń ta ni ó sì ta tẹ́ǹtì ń pè ẹ máa bọ̀ àyè wà èrì ibú nù àmì eríire lọ tilẹ̀kùn ni a máa wà kí la wá wáyìí eríire. Wasala illa bil hurma. ẹ̀yin ọmọ ìyá wa látọ̀ṣun ẹni ó ṣe ríire ò ṣe ríire lásán ẹni ó sì ṣubú kò ṣubú lásán. Wa ma saqata illa bitarikil hurma. àpọ́nlé tó yẹ kẹ́ni ni ó ṣe fáwọn tó ṣe kọ́ sàpọ́nlé fún ni ò ṣe ló fi ṣubú. Fabi hurmati shaykhi. Bẹ́ẹ̀ bá wọ àfa àwọn Abdulrasheed Ọlọ́wọ̀ pẹ̀lú àpọ́nlé tí ń fún àfa rẹ̀. Sara minal aburari ulama'i. Lọ́lọ́wọ́ bá dìde lọ́ba overtake everybody. Akramakallah. Ọwọ́ adẹni tóun náà dẹni tó gbajúmọ̀ pẹ̀lú àwọn àfa rẹ̀ nínú ayé. Wakila inna salasata nafari. Ibi tí ìsàdúrà náà lóde mu. Tọ́lá àwọn ọmọ yìí wọ́n gbà kéwù. Ẹ farabalẹ̀ tí wọ́n bá ní kí ni Buhari wí ńgbà tí wọ́n pè ẹ máa wá gbọ́. Àwọn èèyàn mẹ́ta
ومعه شيخ عبد القادر. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Sheikh Abdul Qadir ń bẹnu wọn. وخرجوا لزيارة تاج العارفين. wọ́n wá jáde inú ilé wọn wọ́n làwọn fẹ́ lọ síyára àáfà Tajul Arifina ẹni kọ́kọ́ jẹ́ bẹ́ẹ̀ láyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn ń lọ wò Sheikh Abdul Qadir sì ń bẹ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta bí kéèyàn pé mo máa ń gbọ́ Rashidi Ọlọ́wọ̀ àfa Rashidi Ọlọ́wọ̀ jẹ́ wá lọ síyára rẹ̀ kéèyàn wá wáyìn. akramakallah. bí wọ́n ti láwọn ń lọ síyára Tajul Arifina. فقال أحد منهم. ọ̀kan nù wọ́n wá ní ẹ wá o. أسأل سؤالا عنده. bá a bá dé ọ̀dọ̀ àfa tá à ń lọ yìí èmi ò béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. لا يعرف جوابها. mo mọ̀ pé kò lè mọ̀ kò lè dáhùn béèrè. وقال الآخر. ẹlẹ́ẹ̀kejì náà ní bá a bá débẹ̀ o. أسأل سؤالا عنده. èmi náà béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. والتعب في جوابها. ó ní wàtáàbù fi jawabiha ó ní yóò dáhùn ẹ̀ o àmọ́ yóò ṣe fìtínà kó tó rí dáhùn. وقال شيخ عبد القادر. èyí tó jọ tó lọ́wọ́ làwọn adé ni. أكرمك Sheikh الله. Abdul Qadir káì bàbá waliyillah kadasallahu sirrahu àfàgbà àfà àtọkọtájú làdábì kéwùnù àfà wa nù Kìlání wa Jìlání. قدس الله سره. ó ní mùrídì má jẹ́ àlọ́ bẹ̀. أكرمك الله. kí ló wá wí. أتبرك برؤيته. ṣé wọ lọ́wọ́ bó o ti pẹ̀lú ilé àfa wa má fi lẹ̀ o. Sheikh Abdul Qadir wa ní ṣe ẹni bá a bá dọ́dọ̀ àfa tá à ń lọ yìí ń tẹ́mi ó sì. أتبرك. èmi ó àlùbáríkà lèmi ó tún tọrọ pẹ̀lú bọ́lọ̀ ti ṣe àfa ni. فقال تاج العارفين أبو الوفاء. nígbà wọ́n dọ́dọ̀ àfa Tajul Arifina ọ̀ adáhùn. لخادمه. ọ sọ fọmọ kéwú ẹ̀ tí ń bá gbégbá tí ń bá gbá wò. إذا جاء شاب أعجمي. ṣé báwọn lọ yẹ kó lọ ájà mi wọ́n lọ. إذا جاء شاب أعجمي. ó ní ìwọ ọmọ kéwù mi bọ́ọ̀dọ̀ kan ọ̀dọ́ young boy tó bá wá يريد tó bá jẹ́ pé elédè wa yìí ni. يريد الدخول علي. àṣẹ yuridu dukhula alayya ajẹ́ tí màá fi wí bẹ́ẹ̀. يريد الدخول علي. tó bá fẹ́ wọlé sọ́dọ̀ mi ò lẹ́ni tí mo ní tó bá wá ni. وأنا أتكلم على الكرسي. ó ní èmi tí ń sìn wá bọ̀ ń bẹ lórí síà tí ń ṣe wá sí lọ́wọ́. فلا تمنعه. ẹ má kọ̀ fún o ẹjọ́ wọlé. وإذا بشيخ عبد القادر وزملائه. nígbà wọ́n wọlé sọ́dọ̀ àbá ó di Sheikh Abdul Qadir àtàwọn yòókù ẹ̀ méjèèjì. فلما دخلوا عليه. àwọn wọlé sọ́dọ̀ àbá Tajul Arifin. نزل تاج العارفين على الكرسي. àfa dìde ńlẹ̀ lórí iṣẹ́ à. La ilaha illallah gbogbo yín bẹ́ẹ̀ bá kéwú tí ọba lẹ́kọ̀ọ́ kò ní mà. ẹ ké ẹ̀kọ́ lọ́dọ̀ àfa yín ẹ ò gbà tí mo dé ẹ bó ti ṣe pẹ̀lú mi. gbogbo ẹni ẹ bá rí láyé ó jù yín lọ ní ẹjọ́ ṣe déédéé ní salamu alaykum ẹ bá ò fún bẹ́ẹ̀ bá ṣe báyìí fún kò ní ẹ mọ́ dìde báyìí mọ́. Allah. ìwà lójú kéwú lọ gbogbo ẹni ó kéwú tí ò ní wà eré ibú kéwú wọn ké. bẹ́ẹ̀ ni gbogbo ẹni ó kéwú láyé tí wọn ò ní wà tí wọn ò ní tìjú tí wọn ò ní ládàbí ìkékúké kéwú ni wọ́n ké. تأدب إنما الآداب الزين. ìdánlóhùn. علم لا بالآداب الشين. ìdánlóhùn àgbàké. أنا قوت طويلا. àáfàá dìde ńgbà àáfàá dìde àáfàá ṣe kíni ó dì mọ́ Sheikh Abdul Qadir. وقال لأولهم.
Tajul Arifina Ọlọ́run Buhari mímọ̀ kó fún wa Alubarika àwọn ní ilé Ọlọ́run ọwọ́ awu ẹni àkọ́kọ́ nu wa ó ní ìwọ́n tiẹ̀. Anta kulta kadha wa kadha. Ìwọ ló ní bọ́ọ̀ bá dọ́dọ̀ mi ó béèrè ìbéèrè kan ìnílé dáhùn ẹ̀. Thumma qala al-akhiri. Àfa Tajul Arifin ó tún wọ ní kejì ó ní wọ náà ń tiẹ̀. Kò sí pẹ̀lú wọn o kò sí pẹ̀lú wọn. Ẹ̀yin tẹ́ ń bú gbogbo àwọn àlùfáà gbogbo àwọn tá à ń fọlá wọn bẹ lọ́hùn tọ́lọ́hùn ń gbà gbogbo wọn lè bú tẹ́ ẹ hó aṣọ lára wọn ẹ wá lẹ́ nìyí. Ọlọ́pàá ó lè yí kọ́dà sójà náà mọ̀ lè yí kí ẹ̀ ní gbádùn ayé. Àmín. Gbogbo àwọn bàbá wọ̀nyí ẹ sì lálàsẹ wọn. Kí wọ́n fi ṣe yín tó báyìí. Àpọ̀ Ọlọ́run wọlá àfa ǹdásàláàtì. Àpọ̀ Ọlọ́run wọlá àfa ǹgbodòfù. Àpọ̀ Ọlọ́run wọlá àfa ọmọ àhíyà. Àpọ̀ Ọlọ́run wọlá àlàájí àgbà. Àpọ̀ Ọlọ́run wọlá Sheikh Adam rọ̀dí Allahu ta'ala anhu. Àmà kà wọ́n lọ́wọ́ àwọn ẹ̀sìn ìhóso lára wọn. Ẹ wá ń pè tí wọ́n wí lẹ́kọ̀ọ́ dáa. Tìyín tuntun tẹ́ ẹ gbédé ní ká tẹ̀lé. Bàbá tẹ̀lé ẹ wá wọ́ wa. Thumma qala al-akhari anta kulta kadha wa kadha. Ìwọ náà ẹlẹ́kẹta ìwọ ló wí báyìí pé ó béèrè kan lọ́wọ́ mi wọ́n dààmú ìnírí dáhùn. Wa qala ya ahla Baghdadi. Àfààní gbogbo ẹ̀yin aráàlú Baghdad. Qumu li waliyillah. Àfààní ẹ̀ǹdẹ́lẹ̀ fún wàlíyé Ọlọ́run wọn ò dààmà. Àfààní ẹ̀ǹdẹ́lẹ̀ fún wàlíyé Ọlọ́run gbogbo wọn dìde. Thumma qala ya Abdul Qadiri. Àfààní wa kọjú sí Sheikh Abdul Qadiri. Àfààní ìwọ Sheikh Abdul Qadiri. Al-waqtu al-ana li. Onítà ń lò yìí tèmi ni bóòní ti ń jẹ́ tọ lọ́wọ́. Lónìí bóun ó ṣe ka àfáà ńlọrin tí wọ́n ní dákọ̀ lọ́wọ́ kò pé. Wọ́n dàbí kéèyàn máa ka àwọn àfáà kan máa fi Buhari sí. Ẹni wọ́n bá gbé fún tọ́wọ́ wòrò ọ̀gá rẹ̀ yóò pé eré yín àdàrú ni. Ẹ̀ẹ̀kọ́ Buhari sí ni. Bóun lẹ́tì ṣe ka àfáà tẹ̀ ní kàmí ẹ fi kéé ta kún ẹ fi kéré yín ọ̀dàrú ẹ fi kún ẹ fi kẹ́ ẹ sí èrè ẹ fi kún ẹ gbọ́dọ̀ kàmí. Al-waqtu al-ana li. Olúwa Sheikh Abdul Qadiri Tajul Arifina ní bẹ́ẹ̀ ni òní tèmi ni. Wa sayasiru laka. Ọ̀la ń bọ̀ wá jẹ́ tiẹ̀ ọlọ́wọ́ ń lò lónìí nù. Ọlọ́wọ́ bọ́bá tó di lọ́la tí gbogbo wa yóò bá sí mọ́ ọlọ́wọ́ náà ni kó tún wà ní. Wa qabada ala lihiyatihi. Àfàwà fọwọ́ ra irùngbọ̀n Sheikh Abdul Qadiri. Ya Abdul Qadiri. Mo fẹ́ sàdúrà nù o. Àfàwà ni ìwà Abdul Qadiri. Kullu dike yasihu wa yankutu. Gbogbo àkùkọ ní kọ́ ọmú ọba kọ tán wọn a sì dákẹ́. Kullu dike yasihu wa yankutu. Àwọn kẹ́kọ̀ọ́ lánàá lónìí àgbọ̀ wọn mọ́. Kullu dike yasihu wa yankutu. Àwọn kan lónìí àná pẹ̀lú owó pẹ̀lú ọlá òní wọ́n ń tọrọ jẹ ní. Kullu dike yasihu wa yankutu. Nígbà tá a dìgbò ra mọ́ni. Akramakallah. Ọlọ́run bá san gómìnà wa lẹ́sùn olóore. Àmín. A dìgbò gbogbo kálukú wọlé ẹ mọ̀ pé gbọ́ tẹ̀lá dì. Lọ́ní dì. Wọ́n wá rọ bọ́ta pápápá alùpùpù fòkè ó tún ya. Ọlọ́run wo kálukú pé ẹsẹ̀ẹsẹ̀ bẹ̀rẹ̀ ya ní. Kullu dike yasihu wa yankutu. Inú gbogbo gómìnà tá a ti ní èwo lọ́dà bíi ràbọ́nì ẹ wo ọ̀nà ní yà gbogbo ṣọ́ọ̀bù ní wó nísìnyí afẹ́ bẹ́ẹ̀ kó owó everywhere. Àwọn ká dìbò ní. Kọjá anywhere àdànù. Ó ṣe títì fún wa gbogbo ẹ̀ ṣe yà àwọn olóṣèlú bá ń fún wa rí. Owó oṣù aláàtì ní pánpán ẹ̀ tó mọ́ gómìnà olóṣèlú yìí ń rí. Àwọn òde kìí ṣe Bùkọ́lá wọn dìtẹ̀ àwọn Bùkọ́lá wọn ò ṣe dìtẹ̀ ẹ wo Bùkọ́lá ńgbà tó wáyé nìní ẹni tí ò sí ní gọ́ọ̀mẹ̀ntì wàhálà sí adébáwọn òun gan juwọ́ rọ́ọ̀bù ni wọ́n fi lọ́ọ́ ra ọwọ́ rẹ̀ ńgò délé rọ́ọ̀bù ó juwọ́ oṣù wọn ò jẹ́ ọ lọ ń ló fi wá sọ pé ẹ dákun ìní wá dọ́bà ẹ bá ń sọ fún bàbá wa emir ìní wá dọ́bà torí pé gọ́fúnà náà wà káwọn sọ̀pọ́tà ọmọ wa dá nǹkan lẹ̀ ń bẹ̀ píìsì lòun fẹ́ fún lùhùn ẹ̀yọ̀dà àwọn gbogbo tó bá yẹ kó òun ó ṣe òun Bùkọ́lá ó ṣe àmọ́ òun ní wá dọ́bà
bẹ́ẹ̀ ni bọ́ bá wá nǹkan ó ṣe ọlọ́mọdé àfi sí ànara wa ń bẹ̀ lókun ẹwẹ́ nítorí ẹ pé ó ní ń bẹ́ ń jọba o agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ bó ń bá wá bẹ̀ ń tán kó gbogbo àwọn tí ń ṣe bùkì kí ni kó wọn máa wí ẹ̀yọ̀dọ̀ àwọn wọn ni wá gbogbo àwọn ìyàwó wa náà wọ́n ń fò kéńjọ náà ó tiẹ̀ sú wa kí wọ́n máa lọ o Ramani ti dé adúpẹ́ o àṣẹ ẹrú mọ́ ẹ dákun katapila mélòó ń Bùkọ́lá kó fún yín pé kẹ́ ẹ fi roko tẹ́ ń pẹ́ ẹsẹ̀ ẹrú mọ́ ẹbẹ̀ ẹ̀rí bá ń gbádùn nísìnyí à ń gbádùn nísìnyí owó wà gbogbo ẹ̀ wà yà oúnjẹ pọ̀ ìjọba àfòwókè àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Kullu dike yasihu wa yazikutu. Gbogbo àkùkọ ní ikọ̀ wọn àkọ́tán wọn adákẹ́. Illa dikuka. Tájú àrífínà ó ní ìwọ́ṣẹ́ Abdulkadiri àfàkùkọ tiẹ̀ nìkan. Fa innahu yasihu ila yawmil qiyamati. Àkùkọ tiẹ̀ ò ní dákẹ́ yóò máa kọlọ díjú àlìkè àmọ́ ni gbogbo yín tẹ́ ẹ jókòó yìí gbogbo kéwú tẹ́ ẹ bá ké nìyí. Ẹni sọ pé ẹ̀rí nǹkan fi ṣe ẹ fi dèèyàn ni. Amina. Ya akhi faslim li ustazika. Ọ̀pọ̀ àdìbàwọ̀n ìwọ ọmọ ìyá mi gbà fàfáàfáà rẹ. Ìfà tí Sheikh Abdul Rashidi Ọlọ́wọ̀ tó gbà fún bàbá wọn wà sí àgbáyé tó sì gbà fáwọn ọmọ wọn pé bí ọba àáfàá wa kú lóòótọ́ àáfàá wa ṣẹ́kù òun lọ́lọ́run fi ń ṣe gbogbo tí ń ṣe yìí fún Abdulrasheed. Abdulrasheed ò ní kánjú kú. Àmín. Mo fẹ́ ta Abdulrasheed díẹ̀. Àmín. Ẹ jókòó ẹ jáwọn èèyàn máa wò mí ẹ dákun ẹ jókòó ná. Mo fẹ́ ta Abdulrasheed kí n tó gbé báyìí kalẹ̀. Gbogbo ẹ̀yin jẹ́ wá yìí àdúrà tí mo fẹ́ ṣe fún Abdulrasheed ni pé gbogbo ń tọ́ dáwọ́lé yìí ọlọ́njẹ́ ọlábàyọrí sí dáadáa. Àmín. Èèyàn pọ̀ tó dárú ẹ̀ lẹ́tí ọlábàyọrí Abdulrasheed ọlọ́nkọ́ wọlá bí bọ́kàn mi ti rí sí ọ nísìsiyìí tó ti bọ́ lọ́hùn nìkan lọ́mà tí ó sì rí bí ò ti dá dídá ni gbogbo ń tọ́ dáwọ́lé yìí lágbára ọlọ́run ní máa wo sàárè rẹ̀ yàyín ká máa kò sí. Àmín. gbogbo ẹ̀yin bàbá ọmọ ọyẹ mo wà àdúrà tí mo ṣe yìí wá gbogbo ẹni bá fẹ́ràn bàbá àfa Abdulrasheed ẹ mo wà àdúrà tí mo ṣe yìí wá ìṣẹ́jú méjì péré ẹrù ọlọ́run kan ló kọ́kọ́ dìde bá ń gba owó òun Alubarika rẹ lóòótọ́ ni òun kàn ṣe bẹ̀m̀bẹ̀ ni lóòótọ́ ni gbogbo ẹni bá fẹ́ràn Abdulrasheed ẹ mo wẹ̀ wá abájọ mo ti rí dáadáa mo ṣẹ̀ṣẹ̀ wá rí dáadáa ni inú rẹ̀ ọmọ ọdún. Ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ lọ́wọ́ àlàáfíà wa yìí ẹni bá fẹ́ràn Abdulrasheed ẹ̀ mọ́ wà àdúrà rẹ̀ wá. Ọmọ rẹ̀ ọ̀la Alubarika ọmọ rẹ̀ ò ní sẹ́rú. Ìyá sẹ́ni ọ̀rọ̀ ọ̀run mi ni orí gbìngbì ẹ̀ mọ́ wà àdúrà wá. Amírọ̀ àwọn Ọ̀ṣun ni wọ́n ń bọ̀. Ẹ̀yin Ìlọrin ẹ̀ ń dé àwọn Ọ̀ṣun ni wọ́n ń dìde yìí. Àáfà wa àgbà ní ń bọ̀ ń gbódò fún. Àwọn ìyàwó wa mẹ́tẹ̀ẹ̀ta nìyí ń bọ̀ lọ́wọ́ níkẹyìn ẹ̀dá báyìí nísìn nǹkan kan ò lè bà yín lẹ́rù mọ́ ẹlẹ́ẹ̀kẹrin náà dé tán àfi kó pé mẹ́rin o kó pé mẹ́rin mẹ́jọ lèmi ò ní ẹjọ ẹ̀ ń gbowó àdúrà fún Abdulrasheed lọ́wọ́ ni anakumullah àgbàlagbà ọtúnba ọtúnba nù ẹ gba gbogbo ẹ lọ́wọ́ ẹ yóò bá rówó mú ẹ gba fóònù ọwọ́ ẹ àǹfà wà látòṣogbo lágbára Ọlọ́run ìsìjábà Ọlọ́run ò ní kú lára yín ọlá bàbá lágbàjì Ọlọ́run ti ṣe fún yín nù. Àmín. Bẹ́ẹ̀ bá sì ti ń lọ ilé ọba tí ò jẹ́ fẹ́ jẹ sọ ní ẹ nífẹ̀ẹ́ jẹ sọ nílé. Àmín. Insha Allah Ọlọ́run ti ṣe fún yín nù ni. Ọlá àpọ́nlé àfa Abdulrasheed tẹ́ ń bá wa ṣe. Àmín. Ọlá fífẹ́ràn àfa Abdulrasheed yìí inú yín ọmọ dùn ó. Àmín. Ẹlẹ́mọ́ mi mo ti ń wo yín. ń bá ọ̀tọ̀ ya fọ́tò lọ́wọ́. ń ya fọ́tò tán dé abẹ́rẹ́ àti àmọ̀gbà kéwù lọ nísìnyí. Àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run àwọn Ọ̀ṣun nu mọ́lẹ́kì gọ́vùnà wọn òun máa dún yẹn nínú ní ọ̀ràn yìí gbogbo àwọn rẹ́kọ́ọ̀dù ló wà lọ́dọ̀ ẹ̀
yóò dà inshallah inú yẹn mọ̀ dùn mo dúpẹ́ o ọlọ́wọ́n fẹ́ràn yín o ẹni a bá fẹ́ là bá ya fọ́tò ẹ mú wá sà àwọn ọmọ yín ò lọ Alubarika inshallah so ti ya alhamdulilayi ọmọ rẹ ò ní ṣẹrú ọlọ́ àfa mi wájú ọlọ́mọ ọmọ yín ò ní ṣẹrú. Amina. tó ọyẹ tẹ́wọ́ yìí méjèèjì. الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أفكاكيو ẹjẹ́ ayọ̀bá ní Muhammad sallallahu alayhi wa sallam ẹjẹ́ ayọ̀bá rẹ̀ jíjẹ ọ̀rẹ́ bá ọ̀rẹ́ rẹ̀ jíjẹ ẹni ìrẹ́pẹ̀rẹ̀ fún wa ọ̀rẹ́ ó tóbi nínú àgbàdo má sì kẹ́bí ibi gíga tí bàbá ò lè dé èyí tó ga tí màmá ò máa bẹ. أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو alákùnrin bàbá wò ní bínú